wa lórúkọ Kristi. Bí a ti ń tẹ́tí gbọ́ ìwàásù níbikíbi tí ẹ ti lè máa gbọ́ wa tàbí tí ẹ ti lè máa wò wá, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe la dá gbogbo ògo ọlá àti ìyípadà sí yín, torí pé ẹ̀yin ni Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run agbára, Ọlọ́run àtìlẹ́yìn. Ẹ gbọ́ ọpẹ́ wa. Jẹ́ bí a ó ti ṣe gbọ́ ètò ẹ nísìnyí wa ní òwúrọ̀ yìí, ẹ ṣí wa létí inú ká lè gbọ́ yín lágbọ́yé, ká lè gbọ́ yín lágbọ́yé, kí ọ̀rọ̀ yín kó sì lè ṣe wá láǹfààní nínú ìrìn àjò ayé wa, ní orúkọ Jesu Kristi Olúwa wa. Àmín. A kí gbogbo wa ní orúkọ Olúwa, pàápàá bí a ti ń parí ìrìn àjò oṣù kọkànlá tí a sì ń fojú sọ́nà fún ẹyọ kan ṣoṣo tí ń ṣe oṣù kejìlá tó kù nínú ọdún 2021 yìí. Àdúrà wa ni pé Ọlọ́run tó mú wa bẹ̀rẹ̀ tó sì mú wa gun àkàsọ̀ náà dé ìkóríta tá a dé kò ní fi wá sílẹ̀, yóò mú ẹsẹ̀ wa dúró títí dé òpin. A sì kí wa kú ìbẹ̀rẹ̀ èyí tí a ń pè ní àkókò Adventi, rírìn nínú ìmọ́lẹ̀ ìjọba rẹ̀, rírìn nínú ìmọ́lẹ̀ ìjọba rẹ̀. Ó sì kà fún wa láti inú ìwé ìwòlẹ́ Àìsáyà orí 2 ẹsẹ̀ 5. Ará ilé Jákọ́bù, ẹ wá, ẹ jẹ́ ká rìn nínú ìmọ́lẹ̀ Olúwa, rírìn nínú ìmọ́lẹ̀ ìjọba rẹ̀. Lẹ́ẹ̀kan sí, a kí wa káàbọ̀ sí èyí tí a ń pè ní ìbẹ̀rẹ̀ ọdún, kíka ọdún àwọn ọmọlẹ́yìn Kristi tí a ń pè ní Adventi. A sì dúpẹ́ pé ohun tí èyí ń pe àkíyèsí wa sí náà ni ìrántí bíbọ̀ Jesu, ìrètí bíbọ̀ rẹ̀ kì í sì ṣe nípa ìbí rẹ̀ nìkan, ètí a rò wípé bóyá ohun tí a ń sọ ni pé bóyá Kérésìmesì, rárá, bí kò ṣe ìrètí ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, torí pé a ti bí lákọ̀ọ́kọ́, a ò tún lè padà bí lẹ́ẹ̀kejì bí kò ṣe wípé ó ń padà bọ̀ láwọ̀ sánmọ̀ tí gbogbo ojú yóò ṣèrè. Àdúrà mi ni pé ìpadàbọ̀ rẹ̀ yóò jẹ́ sí ayọ̀ fún wa. Àwòrán tí Ọlọ́run fi hàn wòlíì Àìsáyà nínú ìwé ìwòlẹ́ Àìsáyà, gẹ́gẹ́ bí a ti máa ń tọ́ka rẹ̀, ó jẹ́ èyí tó ṣe pàtàkì, èyí tó sì ní í ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la. Kì í ṣe ti àwọn ọmọ Ísírẹ́lì nìkan tí a lè sọ wípé nígbà tí a bá fi ojú ara wò ó pé a kọ lẹ́tà yìí tàbí a fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣẹ́tẹ́lẹ̀ nínú èyí tí a gbàgbọ́ wípé ìjọba Ọlọ́run yóò borí òkùnkùn èyí tó bò wọ́n mọ́lẹ̀ lákòókò náà. Ṣùgbọ́n tá a bá sì wò ó láwòjinlẹ̀, a ó rí wípé ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ tá a ń tọ́ka wá sí ó jẹ́ ohun tí yóò ṣẹlẹ̀ nígbà ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì, nínú èyí tí a ó ti fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé Jésù yóò jọba níbi gbogbo, níbi tí a ti lè rí oòrùn. Kí ni yóò wá jẹ́ àfihàn tàbí àmì àkókò èyí tí a ń tọ́ka wá sí, gẹ́gẹ́ bí wòlíì Àìsáyà tiẹ̀ ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì lákòókò náà, tí àwa náà sì mọ̀ wípé ohun tó ń tọ́ka sí ju orílẹ̀-èdè Ísírẹ́lì lọ, ṣùgbọ́n èyí tí ó máa farahàn nígbà wíwá rẹ̀ lẹ́ẹ̀kejì, ó ní yóò jẹ́ àkókò èyí tí ìṣàkóso Ọlọ́run yóò fìdí múlẹ̀, tí ń ṣe ìjọba Kristi tí yóò kárí ayé, tí ó gba ayé gbogbo. Ẹ rí i pé ó ní bí kò ṣe wípé a bá kọ́kọ́ wàásù ìrere Jésù ìjọba yìí káàkiri, ó ní òpin kì yóò dé. Ìyẹn ni pé
Jésù yóò di fífi hàn kí ìjọba rẹ̀ kó lè fẹsẹ̀ múlẹ̀ nígbàtí ìfarahàn rẹ̀. Àkókò tí a ń tọ́ka sí yóò jẹ́ ti ìṣáájú rẹ̀ ìwà ibi, ìwà ipá, ìwà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ búburú gbogbo yóò dópin nígbà tó bá dé. Ṣùgbọ́n dípò àwọn ìfarahàn iṣẹ́ wọ̀nyí lákòókò tá a wà yìí ṣáájú ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì nínú èyí tí a ó ti fi òdodo Ọlọ́run tí a ó ti mú kó gbilẹ̀. Ìyẹn ni pé ìrírí àkókò ní ibi, ní ipá, ní wàhálà, ní rògbòdìyàn gbogbo òpin yóò dé bá. A ó sì fi ìdí òdodo Ọlọ́run yóò gbalẹ̀, èyí tí Jésù Kristi ń ṣe atọ́kùn rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run òdodo wa. Ní ìtẹ̀síwájú, àkókò tá a ń tọ́ka sí yóò jẹ́ àkókò tí àwọn èèyàn wọ́n á kọ́ láti jọ́sìn ní ara àti ní ẹ̀mí, tí wọ́n ó máa rìn ní ìlànà àti òfin Ọlọ́run. Yóò sì jẹ́ àkókò tí ìdájọ́ òdodo yóò gbilẹ̀, tí àlàáfíà Kristi yóò sì gbalé gboko. Ìyẹn ni pé nígbà tí a bá wo ìfojúsọ́nà àkókò ìpadàbọ̀ Jésù yìí, àwọn nǹkan tí yóò farahàn gẹ́gẹ́ bí a ti ṣípayá tí a kọ sílẹ̀, ó jẹ́ èyí tí ó múnú àwọn ènìyàn dùn, tí ó sì mú kí àlàáfíà kó farahàn ju ìrírí àkókò èyí tá a wà yìí. Wòlíì Àìsáyà ó ń pe àkíyèsí àwọn ènìyàn sí ohun tí yóò jẹ́ kí èrò Ọlọ́run kó di fífi ìdí ìjọba yìí kó di fífi múlẹ̀, kó di èyí tí a lè nípìn nínú rẹ̀, tí ọkàn wa yóò lè balẹ̀ lórí. Òun náà ni wípé ká kọ́ láti rìn nínú ìmọ́lẹ̀ Olúwa, kí èyí lè jẹ́ àárín gbùngbùn ohun tí ó jẹ́ atọ́kùn wa sí ìjọba rẹ̀ tí à ń retí nígbà ìfarahàn rẹ̀. Tí a ó bá rán ara wa létí, òun náà ni pé rírìn nínú ìmọ́lẹ̀ ìjọba rẹ̀ ó bẹ̀rẹ̀ nínú pé kí a wà nínú Jésù Kristi, ẹni tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé, gẹ́gẹ́ bí a ti rí nínú ìrere Jòhánù orí 8 ẹsẹ̀ 12 yẹn. Ẹni tí òkùnkùn kankan tí ò lè borí, ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀, òkùnkùn ò sì lè borí rẹ̀. Jòhánù orí 1 ẹsẹ̀ 9. Ẹni tó lè mú ohun gbogbo kó tò kó sì tọ́ nínú ayé rúdurùdu yìí, tó lè pèsè àlàáfíà sí rúkèrúdò èyí tó gbalé gboko, bí a ti rí ní àkókò yìí, gẹ́gẹ́ bí a ti mọ̀ gẹ́gẹ́ bí ọmọ aládé àlàáfíà, tó sì tọ́ka rẹ̀ fún wa pé àlàáfíà yìí ni òun fi fún wa, kì í ṣe bí ayé tí ń fi fúnni. Láti wá lè rìn nínú ìmọ́lẹ̀ náà, òun náà ni ó lè mú kí àwa pàápàá ká jẹ́ ìmọ́lẹ̀ ayé. Òun ló lè mú ká jẹ́ ìlú tá a tẹ̀dó sórí òkè tí ò lè farasin. Ìyẹn ni pé rírìn nínú ìmọ́lẹ̀ ìjọba rẹ̀, ó túmọ̀ sí pé àwa pàápàá á jẹ́ ìmọ́lẹ̀ nínú ayé yìí, èyí tí ó wà fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè nípa àti ìpín nínú ìjọba èyí tí òun fúnra rẹ̀ tí yóò gbé kalẹ̀. Ẹ̀yin olùgbọ́, láàárọ̀ ní àkókò tá a lè máa wò wá tàbí tí a lè máa gbọ́ wa, ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa tí ó bá ní ipa àti èrò láti jogún ayérayé, láti lè rìn nínú ìmọ́lẹ̀ Kristi, láti lè rìn borí ẹ̀ṣẹ̀ èyí tí òkùnkùn túmọ̀ nínú ayé tá a wà yìí, láti lè rìn láti kógojá nínú
iṣẹ́ ti ara tí ó mú kí ìjọba rẹ̀ kó kanlẹ̀ kó gúnlẹ̀ ní ọkàn àyà wa àti nínú ayé wa. Ìbéèrè tá a bá máa bi ara wa léèrè náà ni pé ǹjẹ́ mo ti gba ẹni tí ń ṣe ìmọ́lẹ̀ yìí láàyè nínú ayé mi? Èyí tó ṣe bí tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ká tó lè rìn àti ní láti wà níbi tó yẹ ká wà, àti ní láti ṣàkíyèsí ohun tó yẹ ká ṣe àkíyèsí, àti ní láti bá ẹni tí ń ṣe orísun ìmọ́lẹ̀ láti bá ní ìbáṣepọ̀ tó gúnmọ́, èyí tí yóò jẹ́ kó ṣeé ṣe fún wa kì í ṣe láti rìn nìkan bí kò ṣe láti jẹ́ ìmọ́lẹ̀. Ká má gbàgbé wípé òun náà ni ó jẹ́ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, torí pé òun ni a pè ní ọ̀rọ̀ tó ti wà láti àtètèkọ́ṣe tí ò farasin tá a sì ti pasẹ̀ rẹ̀ dá ohun gbogbo. Ìyẹn ni pé kò tiẹ̀ sí bá tiẹ̀ sì lè rìn nínú ayé láì ṣe wípé ẹni tí ń ṣe ọ̀rọ̀ náà ó tan ìtànsán rẹ̀ sí ọ̀nà wa. Ká kíyèsí ní gbogbo ìgbà, ǹjẹ́ mo ní ìbáṣepọ̀, ǹjẹ́ mo ti gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà? Ó sì di dandan wípé àkókò oore ọ̀fẹ́ mìíràn òun náà la dé yìí. Bí a ti ń wo ìrìn àjò wa ìkóríta tá a bá dé nínú ọdún 2021, báwo ni ìbáṣepọ̀ mi, báwo ni ìrìn mi pẹ̀lú ẹni tí ń ṣe ìmọ́lẹ̀ ìṣeré? A sì láǹfààní láti ṣe àtúnṣe èyí tó bá tọ́, èyí tó bá yẹ nínú ìrìn àjò ayé wa, láti yẹ ayé wa wò àti láti yọ̀ǹda ayé wa fún pátápátá. Ká rántí wípé ìpadàbọ̀ rẹ̀ ó súnmọ́ tílé. Ká rántí wípé fífi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ ó ti kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ká rántí wípé ẹni tó bá wá sáyé tí ò ní ipa àti ìpín nínú ìjọba Jésù Kristi á kábàámọ̀ ayérayé. Àdúrà mi ni wípé ò ní kábàámọ̀ o, ṣùgbọ́n làkàkà láti rìn nínú ìmọ́lẹ̀ ìjọba náà, làkàkà láti jẹ́ ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ rẹ kó lè mọ́lẹ̀ wọ inú ìjọba náà. Ó sì dá mi lójú pé nígbàkúgbà tó bá dé, lọ́sàn-án ni, lówùúrọ̀ ni, tàbí ní àkókò ibikíbi tó ti lè bá wa, bí a ti ń fojú sọ́nà tí a sì ń fetí sọ́nà fún ìpè tí yóò dún, tí a ó sì ṣe àkójọ àwọn àyànfẹ́, mo gbà ládùúrà wípé kò ní bá wa nínú ìdálẹ́bi, bí kò ṣe wípé a bá wa nínú ìyìn, a bá wa nínú ayọ̀, a sì jẹ́ kí ayọ̀ ayérayé kó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Rírìn nínú ìmọ́lẹ̀ ìjọba rẹ̀, èyí tí òkùnkùn ayé tí ò lè borí. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. A dúpẹ́ bàbá olóore, torí pé ṣe lẹ́ ń lo àkókò yìí láti pe àkíyèsí wa sí ètò tẹ́ ní fún ìran ènìyàn, pé ètò àlàáfíà, ìrètí ayérayé, àti wípé ẹ ò fẹ́ kí ìpadàbọ̀ yín lẹ́ẹ̀kejì kó bá ẹnikẹ́ni láì múra sílẹ̀. Ǹjẹ́ bí a ti ń fojú sọ́nà fún ìpadàbọ̀ náà, oore ọ̀fẹ́ láti rìn nínú yín, èyí tí ń ṣe ìmọ́lẹ̀ ayérayé, ká lè nípa àti ìpín nínú ìjọba náà, bàbá ẹ fi fún ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí ò tí ì mọ̀ ọ́, tan ìtànsán ẹ̀mọ́ rẹ sínú ayé wọn. Fi ara rẹ hàn gẹ́gẹ́ bí Ọlọ́run alágbára. Èyí tó kù nínú ìrìn àjò wa bá ó ti wọ oṣù kejìlá lọ ẹ̀, jẹ́ ká mọ̀ ọ́ sí ayọ̀, jẹ́ ká mọ̀ ọ́ sí àlàáfíà, jẹ́ ká mọ̀ ọ́ sí ìṣẹ́gun, jẹ́ ká mọ̀ ọ́ sí ìrètí ńlá. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ńgbà tá a bá parí ọdún náà, tẹ́ bá fa bíbọ̀ yín sẹ́yìn, ayọ̀ wa, ìdúpẹ́ wa yóò máa pọ̀. Tẹ́ bá sì ti dé, a ó ní ipa àti ìpín nínú ìjọba pẹ̀lú yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.